rọ̀ mọ́ ìdìtẹ̀gbàjọba ní Nàìjíríà tó di ariwo báwo ló ṣe kan mínísítà tẹ́lẹ̀ táwọn afurasí ológun fi yabo ilé rẹ̀ ba ọ̀pọ̀ dúkìá jẹ́. ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́. ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ sọ pé àwọn olùwádìí níléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà tí ń fi ọ̀rọ̀ wá ọ̀kan lára àwọn adarí iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan ní ìhà ìlà oòrùn lẹ́nu wò lórí ohun tó mà nípa ìgbìyànjú àwọn ológun kan láti gba ìjọba mọ́ Ààrẹ Bọ́lá Tinubu lọ́wọ́. a gbọ́ pé wọ́n mú afurasí náà lórí ẹ̀sùn pé ó fi òbítíbitì owó ránṣẹ́ sí mínísítà fún ọ̀rọ̀ epo bẹntiróòlù tẹ́lẹ̀ Timi Priscilla, èyí tó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n ní ó ń ṣagbátẹrù ìdìtẹ̀gbàjọba ọ̀hún. ìròyìn ní ìgbàgbọ́ wà pé owó náà ni wọ́n ń pinnu láti fi ṣagbátẹrù ìgbìyànjú láti fi gbàjọba lọ́wọ́ Tinubu. ilé-iṣẹ́ ìròyìn abọ́lé Punch jábọ̀ pé èèyàn méjì nínú iléeṣẹ́ ọmọ ogun àmọ́ tí wọn kò fi orúkọ wọn léde ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ o. wọ́n ní adarí iléeṣẹ́ ìjọba tí wọ́n kọ́kọ́ dárúkọ rẹ̀ fi òbítíbitì owó ránṣẹ́ sí sífà. ìgbàgbọ́ àwọn olùwádìí ni pé ìdìtẹ̀gbàjọba ni wọ́n fẹ́ lo owó náà fún o. wọ́n ti ń fi ọ̀rọ̀ náà wá lẹ́nu wò báyìí láti sọ ohun tí ó mà lórí owó náà àti pé ohun tí owó náà wà fún. a gbọ́ pé alẹ́ ọjọ́ àbámẹ́ta làwọn agbófinró yabo ilé sífà tó wà nílùú Àbújá tí wọ́n sì fi kélé òfin gbé àbúrò rẹ̀ ọkùnrin Papa àti awakọ̀ rẹ̀. mínísítà tẹ́lẹ̀ rí náà tó tún jẹ́ èèkàn inú ẹgbẹ́ òṣèlú APC kò sí ní Nàìjíríà lásìkò tí wọ́n yabo ilé rẹ̀, àmọ́ àwọn olùwádìí níléeṣẹ́ ológun ní èròǹgbà rẹ̀ ní láti padà wá tí wọ́n bá ti gba ìjọba tán. ṣùgbọ́n ó ti kọ̀ láti padà wálé báyìí o lẹ́yìn tí àbá ìdìtẹ̀gbàjọba ọ̀hún lulẹ̀. lọ́jọ́ 4 oṣù kẹwàá tí a wà yìí ní agbẹnusọ iléeṣẹ́ ológun Nàìjíríà Marcus Kaye sọ nínú àtẹ̀jáde kan pé àwọn ti fi sìnkún òfin mú ọmọ ogun 16 lórí àṣemáṣe lẹ́nu iṣẹ́. àmọ́ ìròyìn ní ìdí mímú àwọn ológun ọ̀hún kò sẹ́yìn ìdìtẹ̀gbàjọba tí wọ́n ń gbèrò rẹ̀ o. ẹ̀wẹ̀ Timi Priscilla fúnra rẹ̀ tó ti fi àkókò kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Bayelsa ti sọ pé ó ń kọ́ mọ̀ kankan nípa ìdìtẹ̀gbàjọba tí wọ́n ń sọ o. sífà ní irọ́ lásán ní ìròyìn náà, kò sí òótọ́ kankan nínú rẹ̀, ó sì lọ́wọ́ òṣèlú nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Julius Bokore fi léde. ó ní sífà kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìdìtẹ̀gbàjọba o. ó fi kún un pé olóṣèlú ni ó sì fẹ́ ìlọsíwájú Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere. Bokore sọ pé ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba náà wà lára ìgbìyànjú àwọn alátakò sífà láti bà orúkọ rẹ̀ jẹ́ o ṣáájú ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027. agbẹnusọ náà fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni àwọn kan yabo ilé sífà tí ìgbàgbọ́ sì wà pé wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ogun láti defence headquarters tí wọ́n sì bà ọ̀pọ̀ dúkìá jẹ́. ó parí ọ̀rọ̀ rẹ̀ pé wọn kò sọ fún sífà tàbí ẹnikẹ́ni nínú ilé rẹ̀ ìdí tí wọ́n fi yabo ilé òun. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.